má sọ pé wọn ní dìbò fún mi ẹ má jẹ́ pé ìgbẹ́lẹ́ jẹ́ bínú jáde o I have mo ní làkàyè tèmi náà gbọ́rọ̀ advice báyìí mọ́ o má jáde kò sí tí ó ṣẹlẹ̀ má jáde má dẹ̀ wọlé don't tell me that and they choose not to come out sọ mi pé mi ní wọlé what's meaning of that ẹ mọ mind àwọn tí ó dìbò ni that you are using yesterday to judge today ẹwà labroad ẹlẹ́kẹ́ tó wà labroad ronú bẹ́ẹ̀ ṣe ronú yẹn tí Oriyomi Hamzat bá jáde pé òun ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lónìí yóò dìbò yóò sì wọlé ẹ má fi mi wé anybody you don't know anything you don't ẹ kàn gbọ́ mi lórí rédíò ẹ kàn ń gbọ́ mi abẹ́ rí mi yẹn ẹ má fi wé mi ẹ má fi place mi anywhere stop advising me like that mo ní tí ẹ bá advice mi tí mo bá gbọ́ mo ní tinú mi nú tí n bá gbọ́ mo ní tinú mi nú tí ẹ bá advice yẹn tí o bá gbọ́ kò sọ́dọ̀ tá ẹ sọ. ọkọ wọn ni wọn ń pè é pé Ọ̀yọ́ ń pe Oriyomi Hamzat irọ́ ni mọdà wọn lóhùn yọrọ ń pa sórí jẹ́ sọ kankan sórí rí àwọn aráàlú àwọn mẹ̀kúnnù wọn lọ máa fún yín ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe ìrẹ́pà àwọn èèyàn o but irọ́ ni o má gbọ́kànlé wọn pé tó bá dìgbà ìdìbò wọn á dìbò fún ẹ o wọn à ní dìbò má kan ara rẹ jẹ mọ́tẹ́kọ́ gbé ẹ̀rọ ṣe ìdí ń pẹ́ irọ́ ni wo olóṣèlú wọn wá ṣe show sórí àdúgbò bíi ti àgídí àti àgídìgbò wọn yẹn wọn wá kó lọ bẹ̀ you lose that polling station torí pé àwọn ẹ qualify ìròyìn wọn dáadáa ní o bó ṣe wọ́n àwọn tẹ̀yìn gbúmọ̀ lọ́wọ́ tẹ̀yìn pé ìyá ibi ń pa wọn ìyá ń jẹ wọn yẹn wọ́n wá dìbò wàláì wọn ò ní dìbò fún ẹ tó o bá kó láàrọ̀jọ́ yẹn pé wọn ní òkà Oriyomi Hamzat àtàkọ́tà jíde ní ó ti jìyà gan àwọn olóṣèlú wọn ti fojú ẹ̀ hàn ilé àṣàánú wa wọn ní ìdí fún ẹ o tó o bá kó láàrọ̀jọ́ yẹn kó o wọ́n fún ẹ̀yà ìgbélé kẹ́ fi ra oúnjẹ kẹ́ ẹ ṣe bẹ̀ lọ́jọ́ ìdìbò gan o wàláì wọn ní ìdí so wọ́n lè káwọn sọ pé aláàjì wọn ń pè irọ́ ni ṣé wọ́n ní pé tẹ́yìn ẹ̀yin ṣe nice torí pé ìtúni radio station ló gbé àwọn nǹkan tẹ́yìn ṣe jáde àwọn ọmọ kan ṣe nǹkan dáadáa gan táwọn ò tiẹ̀ mọ̀ bùkọ́ mo pẹ́ wọn láàdùn tó máa ń pè ojú ayé ti pọ̀ jù ó aláàjì Oriyomi àwọn fẹ́ rí ẹ̀rọ pẹ̀lú sàánù yìí ọlọ́dún irọ́ ni gbogbo ẹ̀ ó wà so ridiculously ignorant wọn ò ní dìbò báyìí pé wọ́n fi Oriyomi Hamzat ok jẹ́ kí n fẹ́ lẹ́sàpù wo Gani Fáyẹ̀mí mi bí Gani Fáyẹ̀mí ṣe popular tó kẹ́yìn máa ti pé ìrìnbọn bóyá jáde wọ́n rò pé ayéwo rẹ̀ ń dìbò Nàìjíríà ṣé gọ́ọ̀fù ní yín ni Gani Fáyẹ̀mí ó lù síbi tí ilé ẹ̀ wà kó máa báwọn yẹn ṣe burú tó I'm just telling you because ọmọ àkọ́dà bọ́ọ̀dẹ̀ àti bìkan pé Oriyomi wọ́n ń pè ẹ́ jáde ìlú náà irọ́ ni mọ́ọ̀dà wọn lóhùn ó lówó tó fẹ́ pín fún wọn tó bá yẹ lọ́jọ́ ẹ̀yìn APC àbí PDP wọ́n á lọ gbé lọ shrine wọ́n á sún gbẹ́rẹ́ ẹ pé tọ́wọ́ bí ọjà àkọ́mọ́ ṣètò àkọ́mọ́ pọ́tà aráàlú àhálà máa ń yẹ lọ́rùn so jókòó jẹ́jẹ́ máa wo bí tí Nàìjíríà ń lọ tí ọjọ́ tí o bá ti rí sọ́mọ́lì láyé ìṣòwò rẹ̀ bá wọlé ẹ̀ẹ́jọ́ ẹ̀ lóde nítorí àti wọlé àmọ́ money politics tó ń play má jẹ́ kó n bá ṣe ẹ̀ jẹ́ o má jáde pé o fẹ́ fa election irọ́ ni àwọn aráàlú mẹ̀kúnnù yẹn làwọn tó yẹ kó dìbò fún ẹ fún ọ ní ìdí láti mo sọ fún ẹ o tó bá wù ẹ kó gbọ́ tó wà ẹ kó má gbọ́ o. hello ẹ má lọ mo ń gbọ́ yín sà. ẹ má lọ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ dáadáa tó n tẹ́ fi parí ẹ̀yẹn ẹ ń sọ̀rọ̀ bí Ọlọ́run n tẹ́ fọwọ́ gbáyà fáàtì mo sọ fún ẹ̀yẹn ẹ ní sùúrù ẹjẹ́ mi náà sọ tèmi èmi náà láìkí yẹn máa advice mi ṣùgbọ́n ṣe é mọ tó ṣe é ṣe kọjọ́ ju orí tèmi náà báyìí fáàtì mo sọ fún ẹ̀yẹn o I don't want to believe your fact leave me with God. Don't judge ẹ má fi mi ẹni tí Sowore ẹni ó dìgbà Sowore bá wọlé kí ló tẹ ẹni kí Sowore kó contest ẹni sùúrù ẹjẹ sọ̀rọ̀ it's high time tí màá máa sọ̀rọ̀ tẹ́ ẹ̀ like fún anybody tó bá ti come up láti advice mi bí ọmọ kékeré think of my age think of my experience excuse me think of my experience as well ẹ má sọ pé wọn à ní dìbò fún mi ẹ má jẹ́ pé nǹkan ẹlẹ́jẹ̀ bínú jáde o I have mo ní làkàyè tèmi náà gbọ́rọ̀ advice báyìí mọ́ o ẹni sùúrù ẹ má lò advice yìí ohun irritate mi no I will not take that anymore if you want to advise me there is way to advise me no ẹ̀yin ní kẹ́ dúró mo ẹ ti sọ tí ẹ jẹ́ sọ tèmi àní ẹ̀yin ní kẹ́ dúró ẹjẹ́ mi náà sọ tèmi ẹ má fi mi wé Gani Fáyẹ̀mí ẹ má fi mi wé anybody ẹ má fi mi wé Sowore tí Oriyomi bá lòun ò ní jáde kó ọmọ jáde ni tí Oriyomi Hamzat bá jáde pé òun ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lónìí yóò dìbò yóò sì wọlé ẹ má fi mi wé anybody you don't know anything you don't ẹ kàn gbọ́ mi lórí rédíò ẹ kàn ń gbọ́ mi abẹ́ rí mi yẹn ẹ má fi wé mi ẹ má fi place me anywhere you don't know my strength politically you don't know my strength grassroots level you don't know my strength anywhere so if you want to advise me like the person you are advising is not a novice is not a senseless person I won't take that advice no anybody tó bá fẹ́ pè mí tó fẹ́ advise me I won't take that advice anymore you are not advising me you are insulting my personality that is not advice you are
insulting my personality. Don't ever advise me in that manner. I won't take that, please. I won't take that, please. Save every other thing. Me ni kọ́ọ̀tì máa jẹ́ ká ẹ̀mí àti wọ́n jọ sọ̀rọ̀ dáadáa. No, ẹjọ́ máa apologize tó bá bí inú pé bí mo sọ̀rọ̀. Sọ dáadáa rárá. What are you telling me? What are you telling me? No, ṣẹ́rí response èmi náà láìpẹ́ ẹ bẹ́ẹ̀ jáde. Okay, good. Má jáde kò sí tó ṣẹlẹ̀, má jáde má dẹ̀ wọlé. Don't tell me that. I may choose not to come out. Ẹ̀sọ́ mi pé mi ní wọlé. What's the meaning of that? Ẹ mọ mind àwọn tó dìbò ni that you are using yesterday to judge today. Olóṣù ẹwà lábúrọ̀d. Ẹlẹ́kẹ́ tó wà lábúrọ̀d ronú bẹ́ẹ̀ ṣe ronú yẹn ni. Ẹ tó wà lábúrọ̀d yẹ kó ti stop up. Ó ṣe ronú yẹn náà. Don't think like that. Next time don't talk to me in that manner. Excuse me. Oriyomi Hamzat, what do you think you are telling me? It's wrong. You want to advise me reasonably. Moderately. Be coordinated. What are you telling me? Mature. I want to say you alone. I want to room back. But don't back jáde won't no problem. What are you telling me? Public analyst, Oriyomi. I know what I'm doing. When I choose not to come out, it's not because of your advice. Excuse me. People have been advising me. I see the way they're advising me. The Bible is okay. Jáde, mo sọ fún ẹ, jáde. Who are you to tell me that? Who are you? Olabo. Mo dẹ̀ ti sọ fún yín, stop advising me like that. Mo ní tí ẹ bá advice mi tí mo bá gbọ́, mo ní tinú mi nú, tí n bá gbọ́, mo ní tinú mi nú. Tí ẹ bá advice yẹn tí o bá gbọ́, kò sọ́dọ̀ time. I told you. Come on. You be telling me like that. Okay, tí mo bá ti wà ní church mo fẹ́ jáde gan, you be ẹ máa fẹnu òdì sọ̀rọ̀ sí tẹ̀sán. Tọ́mọ lè sọ̀rọ̀ fún yín kẹ́ kán pàtẹ́wọ́ fún yín ni, ẹ̀dẹ̀ lẹ wà lábroad. Excuse me. Tí mo máa ń sọ nìyẹn. Ẹ̀dẹ̀ wà lábroad. Gbogbo experience ẹ ti ní, gbogbo travelling experience, gbogbo nǹkan tí mo ṣe ń ṣèlú tán everything bẹ́ẹ̀ yẹn. Ẹ̀yin náà lẹ́mọ̀ sọ̀rọ̀ òdì sí wa, lẹ́mọ̀ sọ̀rọ̀ burúkú sí wa pé Nàìjíríà ọ̀dà, kò lè dá mọ́. And you want the same set of people to keep ruling us. Tó Oriyomi kò bá jáde tẹ́ bá rẹ̀ èèyàn gidi tó jáde ẹ sọ pé ènìyàn ò lè wọlé. Bí wọ́n sọ nìyẹn. Tí mo bá ní mi ò ní jáde bí mo ṣe decide pé ẹ tó bá pè mí kó mọ̀ pè mí láyé ara rẹ̀ tí mo ní mi ò ní jáde sí tó bá dọ̀la tí mo wá rẹ̀ èèyàn gidi tó jáde tí mo tẹ̀lé that's how you be condemning me. Àyùká yìí náà pè mí lọ́lọ́ṣèlú gbà mo tẹ̀lé Ṣèyí Mákindé gbà yẹn tí mo gbé Ṣèyí Mákindé lérí wípé ẹni ìdá yóò ṣe dáadáa ẹ bẹ̀rẹ̀ sí ní pè mí lọ́lọ́ṣèlú. What's the meaning of that? Is it the birthright of some set of people? Tó máa ń ṣe bẹ́ẹ̀ ṣe bí ó ṣe máa lọ for life nìyẹn ni. Tẹ́yìn bá wá látà abroad nísìn tẹ́ bóyá jìnnà ń fọ̀ bóyá gbẹ̀lẹ̀ ń fọ̀ bóyá lẹ́lẹ̀ ń kó kiri tẹ́ bá wá jẹ́sìn wọ́n lẹ́ wá látà abroad ẹ̀yin ni ká tẹ̀lé ká dìbò fún tẹ́yìn mọ́ tó ń jẹ wọ́n yàn bí tá abroad tẹ̀ wà jẹ́ tẹ́yìn anything. Excuse me. With what he knows and you cannot give what you don't have. So bàbá tó sọ̀rọ̀ yẹn ẹ̀yin náà ẹ má fi ṣèbínú o ìsọ̀rọ̀ gbèsè ni what really happened today if Oriyomi did not explode and tell you his mind ẹ̀yàn ni mọ̀ àti pé ṣàyíta bá fẹ́ wáyàn sọ̀rọ̀ ọmọ tàbí ẹ lè sọ fún ọmọ tàbí pé wo gbẹ́nu tó o lè ṣe rere ọmọ yẹn sọ fún pé jọ̀sán máa ṣe rere gbẹ́nu tó bó ti ṣe yí kò lè dá fún ọmọ yẹn ní ẹjọ́ lórúkọ Ọlọ́run àwọn ọmọ ogun yóò dáa fún mi torí kálukú ní kádàrá tiẹ̀ so the way tẹ fi sọ̀rọ̀ yẹn you spoke in the affirmative olófa ìdáhùn àti ìfèsì sí when you speak in that form o lè wọlé máa gbọ́ tèmi mo sọ fún ẹ yẹn o lè wọlé you are speaking like God please some other time there are better ways to advise mo mọ̀ pé any good intentions there been sọ̀rọ̀ but there are better ways to advise people not to cast aspersions on them and not to demean them and not to relegate them and not to demarket them torí ọ̀rọ̀ yẹn gan etí sọ fún àwọn yẹn pé mọ́ dìbò fún o tó bá tiẹ̀ fẹ́ jáde nǹkan tẹ́ ń sọ yẹn ẹ mọ́ dìbò fún o ẹ mọ́ dìbò fún o ọ̀yá ẹ̀ tún cast aspersion lórí àwọn ìyá yẹn àwọn èèyàn tán dìbò àwọn classrooms wọ́n dìbò pé tẹ́ ẹ̀ bá fún wọn ní nǹkan wọn ní ṣe kíní kan àwọn èèyàn ti gbọ́jú kan gba nǹkan lọ ní ìsìn so anybody tó bá dìbò conscience wọn náà máa dì wọ́n dẹ̀ mọ nǹkan fẹ́ dìbò fún àti ẹ̀ tí ì débi ìdìbò gan báyìí gan àti ì débi ìdìbò báyìí we are just approaching the time táwọn èèyàn máa jáde so I appeal to everyone let's stay calm and káwọn tọ́lọ́run ó ṣe. And finally àwọn aráàlú náà wọ́n bá wí yẹn àwọn aráàlú náà wọ́n sọ wọ́n lówó lásán lẹ́mọ̀ wọ́n lẹ́ẹ̀ mọ́ tẹ́ ń ṣe wọ́n lẹ́ẹ̀ ní mind of your own wọ́n lówó ni wọ́n fi ń rà yín it is high time you reply them that pé ẹ̀wà Nàìjíríà mi ìkórè yín ò pé ẹ jẹ́ grassroots omi ìpẹ́ mọ́ tẹ́ ń ṣe tí wọ́n bá kówó dé ńgbà yẹn tẹ́ ẹ rí candidate gidi ẹ dìbò fún candidate gidi I'm not saying Oriyomi Hamzat tẹ́ ẹ bá rí candidate gidi ẹ tẹ̀lé candidate gidi ẹ useless owó wọn that is it. Oriyomi ni mo fẹ́ ó kó sí mi lẹ́mìí ó wà lémi láyà Alhaji Oriyomi Hamzat òkìkí ọmọ amúsà akọ mo kí ọlọ́lá jùlọ gọ́vnà Ṣèyí Mákindé ó lè kí gbogbo àwọn àgbààgbà nípínlẹ̀ Ọ̀yọ́ tá bá wo àwọn fídíò tá a wò tán yẹn ẹ rí i pé ohun yẹn le díẹ̀ ẹ má fọ̀
ẹ má fọ̀ rárá. Ṣé àwọn kan tèmi kan rí sí tọ́lọ́gbọ́n bá ń gégi nígbó àwọn àgbà tó lọ́pọlọ wọn mọ̀ bí tó fẹ́ wó sí. Sẹ́rí máà tó pè tó ń sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ọlọ́pọlọ ni wọ́n ń sọ ṣùgbọ́n wọn àbí presentation nínú òye mi sọ pé mo gbẹ́jà àwọn méjèèjì lọ bó táwọn ọ̀sẹ̀ kan bẹ tó bá ti yí ẹ tán tó bá lọ fẹ́ máa gbọ́n nù ó máa fi ìtọ̀ fọ ìgbẹ́ ni. Mo rò pé eléyìí ló ṣokùnfà rẹ̀ tó fi jẹ́ pé Alhaji Oriyomi Òkìkí ọmọ Amusa kò jẹ́ kọ́rọ̀ yẹn ó tutù tó fi ń dá a padà. Ẹ jẹ́ ká yọ pé mo nífẹ̀ẹ́ Oriyomi kúrò mẹ́. Ẹ jẹ́ ká sọ reality ká sọ bọ́rọ̀ bá ṣe rí. Ṣé get? Gba mo bọ̀ ìfẹ́ ṣàgbà ẹ̀. Ṣé àwọn kan máa ń take advantages láti hand time? Kì í ṣe pé mo support ẹ try láti understand mi. Ẹ̀yin onílàákàyè ni mo bá wí. Ok, ẹ jẹ́ kí n gbé yín débẹ̀. Ìgbà tí mo kọ́kọ́ rí kíní ìwé alẹ̀ mọ́ gírí yẹn, èmi gan wò pé fọ́mátì pé àwọn kan ní pé méjì ni mo ro fọ́mátì yẹn sí. Àkọ́kọ́ ní pé àwọn kan fẹ́ ń ta Alhaji Oriyomi Hamzat pé kó mọ̀ pé àwọn kan fẹ́ ń ta ẹ̀. Ìwà àgbà ẹja praise ẹ̀ bí ó lè jẹ́ wọ́n dẹ̀ wọlé èyí nù. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ṣé kìí ṣe pé Alhaji Oriyomi Hamzat gangan àtàwọn kan ni wọ́n jọ play politics. Ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. I can't trust anybody. Because ṣùgbọ́n tó jẹ́ kí aráàlú kọ̀ọ̀kan wọ́n máa fẹ́ wọn bẹ́ẹ̀ ni wípé kán pariwo rẹ̀ bẹ́ẹ̀ torí pé ìfẹ́ tán ní sí Alhaji Oriyomi Hamzat wọn. Orí ọmọ tuntun wá gbà kó tí ó tẹ̀yìn ẹ̀yọ́ láàmú. Wàhálà fún ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ wọn. Ṣé nǹkan mi wà tí pé èèyàn máa fi ń ṣeré tó máa ń dòótọ́? Mo ti rí rí dáadáa. My Excellency nínú assistant wa ẹni tó jẹ́ gọ́fìnà wa wọ́n ti threat yẹn láìmọye ìgbà tó wá jòyè tó ní òun ní interest. Later wọ́n wá ní òkè kó wá deputize èèyàn kan bí ẹnìyẹn fẹ́ ṣe gọ́dọ̀ àwọn dẹ̀ rí pé ó lákìtìyàn kó wá deputize wọ́n wá ní kí ló dé tẹ̀kàn ó gbé kinní yìí wá why not tẹ́tẹ́ mo ní ìṣe gọ́dọ̀ tí wọ́n fi deputy lọ mi ṣé mi kéré sẹ́ni tó lè jẹ gómìnà nílẹ̀ fi ní kí wọ́n á ṣe tẹ̀ ọ̀dà wá sí gómìnà wọ́n ṣe mú lóhùn rárá o ibi tó ń bóun ṣe sọ́kàn o wọn gbọ́ mọ́ èyí tó ti gbà ló gbà bọ́ mọ́ pẹ̀lú máa ṣe wọ́n ti campaign yẹn ti yípo ìgboro tí wọ́n á padà bẹ́ẹ̀ nìyẹn nílé. So kò ní choice ẹnìyẹn padà di gọ́vnà nínú ẹgbẹ́ ni mò ń sọ ṣùgbọ́n nítorí ṣẹlẹ̀ ń bẹ̀ kò síbi tí ò ti lè ṣẹlẹ̀. Area ojú tèmi kàn fi wò èmi ò sọ pé Alhaji Oriyomi Hamzat pé Alhaji ò lè ṣe gọ́vnà Ọ̀yọ́ state kódà tó bá láǹfààní vice president ọlọ́ngbọ́n ó lè ṣe because àwọn tó ń lọ ṣe yìí kì í ṣe pọ́n lórí méjì àwọn tó lọ ṣe yìí kì í ṣe pé gbọ́tàn ti bí wọn náà ti sọ wọ́n ní gọ́vnà wọn mú bọ̀ látọ̀run àṣẹ Ọlọ́run ni ìkàlùkù fi máa ń dà. Ìṣesí Alhaji Oriyomi Hamzat gẹ́gẹ́ bí iṣẹ́ tó gbé dání lọ́pọ̀lọpọ̀ fi wò pé àpáànù yìí aláàánú mẹ̀kúnnù ni wọ́n ti gbàgbé nǹkan kan ìpè àtòrí ìkànsí kan ìlọ́ba Ọlọ́run iṣẹ́ tó rán kálukú àti ibi tí ó ti jẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ní tó bá ṣe pórí rédíò lọ́nà ti rán Oriyomi Hamzat sí yín ńkọ́ ṣe é ti gbàgbé ni lẹ́yìn bá rò pé tí bó ṣe ń jíṣẹ́ fún yín lórí rédíò yẹn tó bá dépò gọ́vnà ó ṣe ṣe kọ́ jẹ̀bi jù bẹ́ẹ̀ lọ tó bá lọ lana ńkọ́ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ṣùgbọ́n bá a ṣe jọ ń gbádùn rẹ̀ yìí ìdùnnú ló jẹ́ fún wa lílè tí mo dẹ̀ nígbàgbọ́ wípé bí Ọlọ́run ṣe ń bẹ láàyè rẹ̀ tálàájì bá gba láàdá tán lórí nǹkan tó ń ṣe Ọlọ́run ó tún fún bónọ́ọ̀sì láàdá. Òṣèlú máa ń báyàn jẹ́ ni kì í túyàn ṣe nínú ayé. Mo forúkọ bo alága local government kan láṣìírí lọ́yọ̀ọ́ nílùú Ọ̀yọ́ tá a ti bí mi ẹni yẹn ó ti náwó rẹ̀ sóṣèlú bọ̀ kì í ṣe ọdún kékeré táwọn èèyàn dẹ̀ mọ̀ kódà ó tún jẹ́ nìkan tó máa ń kó àwọn ọ̀dọ́ jẹ níbi fútbọ́là tó máa náwó lé wọn lórí tí kò sí nǹkan kan tẹ́ lè fẹ́ ṣe ẹni yẹn máa náwó fún yín sáré afa ìfojú kan báyìí ó wà fortunate bóyá kánsílọ̀ àbí súpà ni wọ́n gbà
níbi bóyá níjọba Akálà nínú gbogbo àwọn tó tún wà níjọba ńgbà náà ẹni yìí ni mo fẹ́ lè sọ bó tún dáa jù. So tó lóṣèlú kan bá tún fẹ́ dìde lẹ́yìn ìgbà yẹn á tún sponsor rẹ̀. Ẹni yẹn wà níbi òní ìsìn tó ti wá wà pò èmi ò tiẹ̀ mọ̀ pé ẹni yẹn lè jẹ́ bí alága local government mi ìfọkàn sí. Ó wá ti dá alága local government sí àwa ń rí àṣìṣe rẹ̀ ẹni tá kì í láṣìṣe rẹ̀. Ó wá ti dàbí ẹ̀gbọ́n mi kan ní tíátà tẹ́gbẹ́ tẹ́ bá pè wọ́n dọ̀la wọn ò ní gbé kọ́ọ̀lù. Ẹni tí wọ́n sọ yìí ò gbé kọ́ọ̀lù wọn. Ẹ lè pè kó gbé kọ́ọ̀lù. Lẹ́ni náà bá láǹfààní àti máa gbọ́ mi wà láì wọ́n ti mọ̀ báwọn ni mo bá wí. Mi ì bú wọn ṣùgbọ́n mò ń tọ́ka sí dáadáa téèyàn máa ṣe àtàmẹ̀wò tí ipò máa ń gbé wá fún yàn. Torí eléyìí ni lèmi kàn ṣe kick against. Bóyá ìròrí mi bóyá ní ìròrí ọ̀gbẹ́ni tó bá Alhaji Oriyomi Hamzat sọ̀rọ̀ ṣùgbọ́n presentation rẹ̀ harsh. Torí ó ń sọ̀rọ̀ with confidence. O lè ṣe kinní kan wọ́n á gbowó lọ́wọ́ ẹ̀ ẹ̀tìrìkù tí ẹni yẹn ti ń gba penalty wọ trail. Ṣé tó bá fẹ́ advise èèyàn ìwọ gangan gbọ́dọ̀ jókòó wá compose ara ẹ̀ dáadáa. Kì í ṣe pé mo kàn rọ́rọ̀ jẹ́ kí n sọ ọ̀rọ̀ burú gan gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn tó bá yẹ pé èbó ló sọ ó ṣeé ṣe kó má ṣe mistake but program Yorùbá ni èèyàn máa ń tètè ṣàṣìṣe nínú àgbékalẹ̀ Yorùbá tí Yorùbá jẹ́ni tó mọ̀ nípa Yorùbá. Bá a ṣe ń sọ tó dùn tó yìí àwọn kan lè máa kọ́mẹ̀ntì yìí dáadáa àwọn kan dẹ̀ tún lè máa useless wa bó ṣe wà nìyẹn. Ṣé pé wọ́n á máa fi tí ọ̀tọ̀ gbọ́. Ìpínlẹ̀ Ọ̀yọ́ kọ́lọ́run ó kọ́ wa mọ̀ ṣe kọ́lọ́run ó bá a kọ́ Gọ́vnà Ṣèyí Mákindé mọ̀ ṣe torí pé lásìkò yìí nìsinyìí gómìnà ní godfather Ọlọ́run sì tún ló mọ̀ràn gómìnà láti lè jẹ́ pé ìlú náà fẹ́ tukọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ. Tó pé àwọn ẹ̀dá kan wà nínú ayé tó pé sàkún báyìí ni wọ́n máa ń wò pé òkè bó ṣe yẹ kó rí rèé wọ́n bá ti decide wọ́n ti decide nìyẹn decision wọn báyìí Ọlọ́run dẹ̀ tó máa bá wọn fọwọ́ sí ìlọ́kan lọ́mọ. Ìlú fẹ́ Ṣèyí Mákindé ayé fẹ́ bàbá yìí bó tilẹ̀ jẹ́ pé ojú ọ̀run ò ní funfun kí dúdú ó máa wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ta ló pé tán nú ayé ta ló pé tán irú èèyàn wo ni ó fẹ́ jẹ́ next governor lẹ́yìn Ṣèyí Mákindé tíṣẹ́ rere fi lè tẹ̀síwájú. Ẹ jẹ́ kí n ti kan lé sí yìn pẹ̀lú ọ̀rọ̀ tẹ́nìyẹn sọ f'Alhaji Oriyomi Hamzat àtìgbà tó Oriyomi ti ń ṣe gbogbo kan tó ń ṣe yìí ẹ wo àwọn challenges tí wọ́n ń face ṣé gbogbo challenges ẹ̀ náà pass. Nígbà tọ́rọ̀ kéèsì ṣẹlẹ̀ ń jóni tí wọ́n há palliative àwọn àti màmá wa olórí àmàtúnrẹ́ni tó bú wọn lórí prógrámù yẹn àbá sọ lórí ibi tẹ́lómi tó bú wọn a rí tí kì í ṣe pé wọ́n intentionally láti ṣe nǹkan tó ṣẹlẹ̀ láburú mẹ́. Nígbà tọ́rọ̀ mú ìdí ìṣẹ̀lẹ̀ ṣé kò sẹ́ni tó bú Alhaji Oriyomi Hamzat kò sí ayẹkẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé èèyàn l'Alhaji Oriyomi àbí dòní tẹ́nìkan tiẹ̀ fi wọ́n wí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ní wọ́n jùlọ látàrí pé àfẹ́jù ọkọ tí mo ní pọ̀kọ́ ń bàbá torí ìfẹ́ tó ní sí wọn ó wá gbé tí òun ṣe tiwọn ó gbé kọ́ wọn lọ́rùn. So Yorùbá ló làsọdùn Yorùbá ló làwé dùn ọ̀pọ̀lọpọ̀ nǹkan dẹ̀ níyì táwọn sẹ̀lẹ́bù máa ń ṣe yálà ó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tàbí ojú olórin tàbí ojú ìṣẹ̀lẹ̀ orí ìtàgé kìíní yẹn wà tá a máa ń pè ní prank èmi wà tá a máa ń pè ní content. Ṣùgbọ́n inú mi wá dùn pẹ̀lú fídíò t'Alhaji wá padà ṣe tí wọ́n fi wá sọ pé òkè o àwọn ò ní intention láti ṣe o ṣùgbọ́n tán tí àwọn káwọn ọmọ ti kẹ́rù ọmọ tí ìmọ̀ bá gbogbo àwọn tó ń bọ̀ kí wọ́n bọ̀ wá ṣe ó máa ń jẹ́ bànújẹ́ fún mi lórílẹ̀‐èdè olówó ní máa joyè kí ló dé tí tálíkà èké ìjòyè tálíkà tó ṣe pé kò rí 2 million 3 million 10 million kò rí rí tírú rẹ̀ bá jẹ gómìnà ìwọ̀nba ọdún náà mọ̀ pé yọ̀yànjú àdánwò ti gbẹ lára rẹ̀ ṣùgbọ́n ó ti kọ́lé ọ̀rọ̀ sára ibi tí ò bá ṣe dáadáa àwọn èèyàn fọ̀rọ̀ rí létí
ṣùgbọ́n téèyàn ò bá kọ́kọ́ jẹ́ni tó kó billions wọnú òṣèlú kó wá náwó kí wọ́n á ní expectation yín ṣé ẹ mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ ó ṣe business ni tó bá ti kọ́kọ́ dé báyìí owó business ẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan wá kó tó máa wá gé ni á wá mọ̀ pé wọ́n náwó bó ṣe ẹ̀kan náà á mọ̀ pé wọ́n tọ́jú aráàlú irú ìjọba tí mẹ́mẹ́ yìí nísìnyí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló kù díẹ̀ káàtó bí wọ́n ṣe dáadáa tó ṣùgbọ́n ká lè sọ ní ìsìn pé máa bá kó òpó láàmú sọ àmọ́ fi tiwọn rán ẹni tó bá bọ́ sípò àmọ́ fi rán létí àwọn tó lè sọ ń sọ ṣùgbọ́n kì í ṣe irú wa bọ̀tà àwọn ibi tó bá kù díẹ̀ tó dáa àwọn ibi tó bá dáa àmọ́ sọ àwa àmọ́ fi kọ̀ǹpíà àwọn ibi tó kù díẹ̀ káàtó tọrọ lọ́wọ́ bá nìkan ló pé tán tó múrò Alhaji Oriyomi Hamzat ẹjọ́ torí Ọlọ́run àwọn fans yìí ẹ jẹ́ ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwa náà tá a bá jẹ́ olólùfẹ́ Alhaji Oriyomi Hamzat tá a bá fẹ́ gbà wọ́n nímọ̀ràn tá a bá fẹ́ pè wọ́n ṣàkíyèsí ẹ jẹ́ ká máa wo ọ̀nà tá a máa gbé ìbánisọ̀rọ̀ àti ìpènisọ̀rọ̀ tá a máa gbé gbà tí ò ní mú ẹjọ́ àti wàhálà dání Ọlọ́run àkùnwà kò sẹ́ni tó pé tán nínú ayé o Ọlọ́run ọba nìkan ìlọ́ba tó pé tán ẹ̀yin olólùfẹ́ mi orúkọ mi ò yí padà Ọláìwọlá Maruf Abíọ́lá ìlú orúkọ mi gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ àrídájú ò sí ìfọwọ́sàyà ò sí nínú àwọn nǹkan tá à ń gbọ́ kì í ṣe Alhaji Oriyomi Hamzat wọn ò wá fúnpọ̀ gómìnà o àmọ́ tọ́lọ́run bá kádàrá bó ń bẹ lára àrìn àjò ayé wọn tó èdè náà santari mistake Ọlọ́run á kọ́ wọn mọ̀ ṣe gbogbo ẹni tí ó dé ipò tí ìpínlẹ̀ Ọ̀yọ́ fi mọ́ gòkè ju bó ṣe wà yìí lọ kọ́lọ́n bá wa yàn bẹ́ẹ̀ gbogbo ẹni tí ó dé ipò tí lọ síwájú ó fi bá mi tí ó bẹ́yìn kọ́lọ́n bá wa yàn sípò àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọn Alhaji Oriyomi náà ni Ọlọ́run ò ṣé rọrùn fún mo fara ní mo fàyè nílà mo fàyè dà láàmú mọ̀jà fẹnu òdì sọ̀rọ̀ pé tó bá ṣe yóò rí bákan tó bá ṣe yóò rí bákan àgbọn tọ́lọ̀ ṣùgbọ́n láspẹ̀tì ibi tọ́lọ̀ ti ràn yín sára ayé tẹ́ ti ń jíṣẹ́ ìfẹ́ rẹ̀ ń ṣe ń bẹ lọ́kàn tèmi bẹ́ẹ̀ sí yín ṣé tára ní bàbá di gómìnà ṣé yóò ṣàlékún nǹkan yìí ni àbí ságbára rẹ̀ ọ̀ka gbogbo wa tán ǹjẹ́ yóò ṣe máa lọ ṣètò lérí rédíò àbí tó o bá dé ní tó irú Ọlọ́run ọba nìkan ni ò sí ìwé èèyàn pọlọ jára Alhaji Oriyomi ìdìnnà sọ̀rọ̀ntàlẹ mustaqim ẹnjìnìà Ṣèyí Mákindé ìdìnnà sọ̀rọ̀ntàlẹ mustaqim Ọlọ́run sọ yìí Ọlọ́run akọyìn mọ ṣe àtọyìn sọ́nà ẹni olólùfẹ́ mi ẹjọ mo bẹ̀bẹ̀ ni mo kún bẹyìn náà mo sá ń bẹyìn ni ẹnìkan ló ṣe kọ́lé oṣù o ẹmọ tí fíìmù yìí ti wọ́n ní lórí YouTube o ẹjọ o tẹ́ni bá jẹ tí ò yọ ìgbẹ́ lójú ó ti o ó ń bàtà tó sì jò tí ó tàpá àbùkù ara ẹ̀ ló ta ẹ mọ̀jà àbùkù ọkàn mi o sinimá mi máa jáde ní July 4 Alálàyé máa jáde sórí Àjàǹbàdàn Òjó TV ẹ kọ́kọ́ lọ bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ fìfẹ́ hàn sí mi mo mọ̀ pé mi ì dá mo mọ̀ pé ẹ wo ìfẹ́ Ọlọ́run lẹ́ni lára mi ẹ jọ nítorí Ọlọ́run ẹ kọ́kọ́ lọ bá mi subscribe sórí Àjàǹbàdàn Òjó TV ẹ tiẹ̀ rò pé bọ̀bọ́ ìṣá máa ní kó padà sí ìdí iṣẹ́ télọ̀ ni ìdí iṣẹ́ tí mo wá yàn láàyò tẹ́ tí mo mí tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ mi yóò ṣàní kan bí má tiẹ̀ sọ̀rọ̀ kan tí ò tí Ọlọ́run yóò ṣàní bí mo ti ṣe tó dùn mọ́ orí nínú ẹ lọ bá mi subscribe mo bẹ̀ yín ni ẹ jọ nítorí Ọlọ́run gbogbo kíkí tẹ́ bá ti wá fojú kan ìpolówó fíìmù yìí ọmọ mi ò ẹ dákun ẹ máa bá mi repost ẹ máa bá mi fọ́n ká July 4 ọjọ́ Jímọ̀ láago kan ọ̀sán ìní Alálàyé ló máa gorí afẹ́fẹ́ ojú òní tí ẹni wọ́wọ́ tì àṣetì òní bá yín o ajínigbé òní jí ń gbé wọn ní jí ń gbé kán máa béèrè ransom o ẹni rúgbọn rọpárọsẹ o ẹni jáàmù ọ̀kadà onílẹ̀ yìí mọ́lẹ̀ ọkọ̀ yìí òní jáàmù o ẹ̀yà diaspora wọn ní fòkú yín ránṣẹ́ o ẹni wẹ̀wùn ìbò ẹjọ́ Alálàyé mi ìfẹ́ máa sọ nǹkan tó wà nínú ẹ̀ ṣùgbọ́n mo kàn fẹ́ kẹ́ ẹ lọ́mọ tí ń yé ayé mo fẹ́ kẹ́ ẹ lọ́mọ tẹ́lẹ̀dùmarè pè ní ayé mo fẹ́ kẹ́ ẹ lọ́mọ àwọn wo ni wọ́n ráyé wá àwọn wo ni wọ́n ráyé gbé àwọn wo ni wọ́n ráyé ṣe tá a bá wá lórí ayé tán tá a bá kú kí ló kàn lẹ́yìn ikú sinimá Alálàyé oníkẹjà lọ́wọ́ ní Àjàǹbàdàn Òjó TV Àjàǹbàdàn Òjó TV ẹ kọ́ papọ̀ ní Àjàǹbàdàn Òjó TV ìbẹ̀lẹ̀ ti pàdé mi lọ́wọ́ tó lórí tẹ́lẹ̀mọ́ ṣẹ́gun ẹ ló bá mi subscribe sórí Àjàǹbàdàn Òjó TV inú mi tọ́wọ́ yẹn ní wọ́wọ́ tí I love everybody.
wá jáde kẹ́ wá wò alálàyé eré aládùn ni alálàyé ní kẹ́wò eré tó kọ́ ni lẹ́kọ̀ọ́ tó tún fún ni nímọ̀ káwò ó ní yóò dùn alálàyé eré aládùn ni. àwọn òṣèré apá àpáǹkùfọ̀ yọ ọlá fowó ṣeré wọ́sẹ̀ ìyá ọ̀yọ́ abẹ́ni agbọ́n lálùdí òòṣà òjìkí jàn mọ́lẹ̀ nígbàlá wàhálì rámọ́túyé ajá ń bàdàn rọ́bì kéèkọ́ tírì dùnmọ́mi mọ́tọ́lá akíndélé ayọ̀ mọ́tọ́ṣọ́ àtàláyọ̀ àṣàkà. alálàyé eré aládùn ni. alálàyé eré tí ń pàkíyèsí ìgbésí ayé mi rẹ Àjàǹbàdàn Òjó TV lẹ́ẹ̀tì wò ẹ̀yin ẹ̀ kàn sọ̀sìkíráìbù láti wò Àjàǹbàdàn Òjó TV ní YouTube lọ́wà. àsáré kórí ọmọ gbòòrò orí dorí òsì gbogbo ntọ́wọ́ mi ò tó pátápátá gbogbo ẹ̀ mo ti fi gàngò fà olúwa rẹ̀ déwé ojú omi tí ò ní sinmi. ẹni ọlá kò lè máma wò tó sùn yóò fi parí tó bá dá tí gbogbo ẹ̀ bá fẹ́ dá tó pátápátá kọ́ mọ̀ tí wà á dá rárá bí ṣe ń lọ ẹni kó ṣe máa lọ kódà kó tó wọ́ọ̀sì sí pátápátá máa gbé nǹkan jẹ ni. ẹyin ládàá mi ò lè dé. ẹ kí Ṣèyí Mákindé má mọ̀ sí ẹ lọ béèrè ọ̀gá mi ni mo gbà fún òun ló sọ ọ̀rọ̀ tó sì sọ ni mò ń tẹ̀lé mo rí lọ́dún kan mo rí lóṣù kan o ìní yẹ̀ lórí ọ̀rọ̀ tèmi àti gómìnà Ṣèyí Mákindé bá jọ sọ ọ̀rọ̀ tí gómìnà Ṣèyí Mákindé sọ ni pé ìbò 2027 láàrin aráàlú àtolóṣèlú ni ẹ̀yin yẹn wá ẹ̀yin aráàlú ẹ̀yin fọkàn balẹ̀ ṣùgbọ́n olóṣèlú ẹ má fọkàn balẹ̀ o ẹ̀yin tẹ́ fẹ́ díje tẹ́ wò pé Oriyomi ni problem yìí ẹ wò I am going to be God will make me the problem of every politician tí ó bá fẹ́ máa jẹ gàba lórí aráàlú tí ò ní fún wa lẹ́tọ̀ọ́ wa pírọ́blẹ́mù yín láà sì máa jẹ lọ. ẹ wá ẹni tẹ́ fèsì o èmi ò sí inú ẹni tó fẹ́ bá yín díje o ẹ wá ẹni tẹ́ fèsì ẹ má wulẹ̀ fi bọn lé àwa kí o ẹ má wulẹ̀ ní kankan against àwa o ṣùgbọ́n tí mo fẹ́ sọ fún yín pé ká mọ̀jọ́ kàn yín ọba lẹ̀ ni pé even Toríyọmí ò bá jáde tẹ́ bá ń ṣe pé kásàmọ̀ pálẹ́nu mọ́ kásàmọ̀ gba gbogbo ọ̀nà sọ̀rọ̀ ká máa discourage ẹ máa sọ báyìí ẹ̀yin kẹsẹ̀ bí pé nífẹ̀ẹ́ rẹ ni ẹ̀yin kẹ́ máa attack ẹ kún orí social media ẹ ṣe báyìí Toríyọmí fúnra rẹ̀ ò bá jáde Oriyomi will not cease to be the problem of àwọn ọ̀jẹ̀lú tí wọ́n pera àwọn olóṣèlú mo sì máa ṣe iṣẹ́ tọ́lọ́run rán mi kò dìgbà tí mo bá jáde tí mo bá gbàpótí ṣùgbọ́n tọ́lọ́run bá sọ pé gbàpótí yẹn náà ló kàn kò sẹ́ni tó lè stop mi láti ṣe so tí Oriyomi ọba